ọ̀fẹ́ sá ní ìgbẹ́kẹ̀lé wa. A kí gbogbo wa káàbọ̀ sí wákàtí ìmúnidúró, ìgbéniró, ìmúniláyàlé. Àwọn àgbà tí a ní ètò pàtàkì kan tàbómi ní wíkẹ̀ndì yìí, Ọlọ́run darapọ̀ mọ́ wa. Àwọn tá a ti ní lọ́jọ́ iwájú náà tí ọjọ́ rẹ̀ ń bẹ níwájú wa, Ọlọ́run ìpèsè yóò mú ìpèsè wá, ara àánú gbà, ògo Ọlọ́run yóò tó fún wa. Bí ọ̀sẹ̀ yìí ti ń parí lónìí, mo gbàdúrà wípé bí ó ti ń ṣe ọ̀sẹ̀ titun ló fa ní sáà titun, a rí ọwọ́ rẹ̀ nínú ayé wa, nínú ẹbí wa, nínú iṣẹ́ wa. Àwọn tá à ń gba Ọlọ́run gbọ́ fún, agbára yóò tú wọn sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Kẹsà gbọ́ràn ká sì gbàgbọ́. Lónìí nígbà tí à ń gbéyàwó nínú àkàrà báàlì, a fẹ́ wo agbára tó wà nínú gbígbégbèsẹ̀ láti ìtọ́ni, bí a bá gba ìtọ́ni Ọlọ́run, agbára tó wà nínú ká gbégbèsẹ̀ nígbà tí a bá gba ìtọ́ni Ọlọ́run. Nígbà tèmi wo ìtumọ̀ ìgbàgbọ́ fún ara mi, mo rí pé ìgbésẹ̀ tó wá nígbà tá a gba ìlérí gbọ́, ìgbésẹ̀ tó wá nígbà tá a gba Ọlọ́run gbọ́, ìgbésẹ̀ tó wá nígbà tí a gba ìtọ́ni ẹ̀mí mọ́ gbọ́, lèmi pé ìgbàgbọ́ ń tèmi. Oríṣiríṣi ìtumọ̀ la lè fún gbàgbọ́, tí olúkúlùkù sì lè fún ẹni tí a pè ní gbàgbọ́ ní ìtumọ̀ tiẹ̀. Tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣeé ṣe lónìí yìí, ẹ rí i pé action àbí ìgbésẹ̀ ń bẹ níbẹ̀. Tá a bá dẹ̀ tó ń wo nídàkejì àwọn nǹkan tí ò ṣeé ṣe lónìí, ẹ rí i pé ní tó mú lọ́wọ́ náà ju àìgbésẹ̀ lọ. Tá a bá mọ̀ pé ìgbésẹ̀ mú nǹkan lọ, ó mú ti nǹkan síwájú, ó mú kí yàtọ̀ ó wà, bó lè rò pa á ti ṣe. Tá a bá tó àwọn nídàkejì pé àìgbésẹ̀ abámọ̀ tó mú lọ́wọ́ tó lè ká wa ṣe. So àìgbésẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìbàjẹ́ fún wa. Mo ń ka ìwé Lúùkù orí mọ́kàndínlógún ní ọjọ́ òní, Luke chapter 19 láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Mo débì kan nípa ọ̀rọ̀ Sákíọ́sì. A ní kò lè rí Jésù, ó fi gungi síkámórì lọ. Kò lè rí Jésù nítorí pé ó jẹ́ kúkúrú àti nítorí ọ̀pọ̀ èèyàn. Nígbà máa wò, mo rí pé kìyàn tó kúrú kọ́ ló ní kọ́ rí Jésù. Sákíọ́sì kọ́ ló kúrú jù nínú àwùjọ yẹn. Èmi ò sì rò pé ẹnìkan bẹ́ẹ̀ tí ò ní rí Jésù. Igi gungi tó ṣe àmọ̀ tó ń gun Ọlọ́run, kò sẹ́ni tí ó fẹ́ gungi rí Ọlọ́run. Ọlọ́run sì lórí igi. Bí ẹni tó wà lójú ọ̀run tó wà nílẹ̀ yóò rọ̀ Ọlọ́run náà ni. Kò sí bí tá a ti lè rí. Ṣùgbọ́n igi tó gùn lọ yìí, àmì kan ló fi hàn. Bẹ́ẹ̀ apẹ́ kúrú yìí nǹkan ló mú kọ́ mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ó nìkan kó ló kúrú jù láàrin yẹn. Ẹni tó ga jù ó rí, ẹni tó sì kúrú jù ó rí. Ṣùgbọ́n kí ló jẹ́ kí ni kíkú rẹ̀ túmọ̀ sí fún wa? Kíkú rẹ̀ sọ nípa ìgbàgbọ́ rẹ̀, àìlè gbégbèsè rẹ̀, kí ẹ̀yin ọgbọ́n nǹkan kọ́ mọ̀ sí gbèsè lórí rẹ̀. Ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó ọ̀pọ̀lọpọ̀ ìgbà Jésù. Ẹ jẹ́ ká wo gbà tí a ń gbọ́rọ̀ Ọlọ́run. Ṣé ẹ wá ti sọ pé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ yẹn, ṣé gbogbo ẹ̀ là ń gbégbèsè lórí lórí? Ṣé gbogbo Ọlọ́run tá à ń gbọ́ ṣé náà ló ní túmọ̀ sí wa? Ẹ jẹ́ ká bọ́ apart. Tẹ́ bá gbẹ́tọ̀ tẹ́lẹ̀ máa ṣe nǹkan nísìnyí, ẹ pé orúkọ rẹ̀ nísìnyí. À ń tẹ̀lé ìlànà pásítọ̀ gan lẹ́tí ń kọ́ yẹn náà. À ń tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ẹ̀ ti gbé bẹ́ẹ̀ lọ́wọ́. Ara gbogbo tó wà ń kọ́ láti gbà yìí, bọ́ọ̀ láti jọ ti parí sí. Àwọn tó yẹ pé inú ṣọ́ọ̀ṣì náà bí wọn sí, wọ́n tún fa lóye oyè ìwàásù inú ṣọ́ọ̀ṣì náà sí kankan wá yí padà. Kí ló fà á? Àìgbàgbọ́, àìgbégbèsẹ̀. Ká gbọ́ nǹkan tán, ká fi bẹ́ẹ̀ bí ẹni pé bóyá nǹkan yẹn ló mú nǹkan rẹ̀ ṣe fúnra rẹ̀. Ọ̀kanu karatẹ́ Sákíọ́sì náà fi sọ pé kúrú, kò sí pé ó kúrú tòótọ́, ṣùgbọ́n karatẹ́ rẹ̀ ní kúkúrú yẹn túmọ̀ sí tí ò fi lè rí Jésù. Àìgbàgbọ́, iyèméjì, àníyàn, kò sì lè jórí Jésù. Ohun kejì, ọ̀pọ̀ èèyàn náà ní ẹjẹ́ orí Jésù nítorí kí n tí lọ́pọ̀ èèyàn, àwọn ẹbí rẹ̀, àwọn ẹbí mi, ọ̀pọ̀lọpọ̀ ó so ìgbàgbọ́ wọn mẹ́bí wọn. Àwọn ẹbí mi ò gbọ́dọ̀ gbọ́ yẹn o, àwọn ẹbí mi ò gbọ́dọ̀ mọ̀ yẹn o. Kí ni àwọn ẹbí mi sọ tí wọ́n bá gbọ́ ìṣàn láàrin wa tọ́lọ́run? Ìgbàgbọ́ tọ́ pé ẹbí rẹ̀ tí ẹ bá gba Jésù, lè rí ayé mọ́ tí ẹ bá ti kó nu ayé yìí. Àwọn ni wọ́n á decide pé kó gba Jésù àkọ́ ọmọ gbà, kó o ṣe kó ọmọ ṣe, kó o ṣe lè kó ọmọ ṣe. Ọ̀pọ̀ èèyàn nìyẹn, láàrin ọ̀pọ̀ èèyàn láwà. Ẹbí, ọ̀rẹ́, àwọn Ọlọ́run nǹkan ọ̀rẹ́ gan, àwọn ọ̀rẹ́ mi gbọ́dọ̀ mọ̀. Àyìn ṣe máa gbọ́ bá wọn. Èmi ti gba Jésù o, èmi kàn gbanú ọkàn mi ní o. Àwọn tá a jọ ń gbénú ilé, tá a jọ ń gbàdúgbò, àwọn tá a fẹ́gbẹ́ wa léèwé, ọkọ tàbá ya, àbáwọn alábàáṣiṣẹ́pọ̀ wa, àwọn tá a jọ ń ṣe kankan náà, àwọn ènìyàn ọ̀pọ̀ èèyàn ti ń sọ nípa rẹ̀.
ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ ìwúlò àwọn àǹfààní agbára Ọlọ́run ní ìṣe tó ti nídìíwọ́ nítorí àwọn nǹkan yìí àìgbégbèsẹ̀. Ìwé Númérì ní 13 látẹsẹ̀ 17 díẹ̀ ta 23 nọ́mbà 13:27-23. Ọlọ́run jẹ́ Mósè náà Ọlọ́run pàṣẹ Mósè kọ́ náà àwọn èèyàn lọ sílẹ̀ lérí kọ́ lọ sámì ilẹ̀. Ẹ̀yin èèyàn lọ́gbọ̀n á dé ẹ jẹ́ ká wo òun já gbé bọ̀ gẹ́gẹ́ bí ìlérí gẹ́gẹ́ bí ẹ̀jẹ́ gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tì. Wọ́n ní tata làwọn àwọn dàbí tata lẹ́gbẹ̀ẹ́ erin làwọn èèyàn yẹn òmìnira ni wọ́n àwọn dàbí tata títa títí erin tẹ́ni bá tẹ́ tata pa kò lè mọ gan. Ọ̀dẹ̀gbà táwọn náà bá ta ìràmọ́lẹ̀ káwọn làwọn mọ̀ pé yẹn pé ń tẹ́ àti ìràmọ́lẹ̀ bí ẹ ti láwọn nílẹ̀gbẹ́ àwọn èèyàn láwọn ta Ọlọ́run. So kò sáction ẹ wá wò ó nítorí náà nǹkan ìgbèkùn tó le sí ìpọ́njú tó àtúnfọkàn kún ìpọ́njú wọn nítorí kò sí gbèsè. Ṣá nígbà tí Ọlọ́run bá ní ẹ gòkè wá nígbà tí yàrá gòkè bọ́ọ̀lù àfẹ́ gòkè tọ́lọ́run bá ní jáde láàrin wọn tá a bá lè jáde láàrin wọn ṣẹ́nu pé kàn ṣẹlẹ̀ tá a bá ọ̀pọ̀lọpọ̀ wa ń béèrè yípadà nítòótọ́ pé yípadà yẹn ọwọ́ wa ló ti bẹ̀rẹ̀ ó fẹ́ kó change nǹkan yìí ó fẹ́ kó change nǹkan ó fẹ́ ìgbésẹ̀ sínú nǹkan kankan àbí kó nù nǹkan kankan nípa bẹ́ẹ̀ tí mo bá nígbàlà nísìnyí ẹ wo iye àgbàlá tí ó ràn lọ́wọ́ tó o bá dé nígbàlà wà á tó dínà mọ́ ìgbàlá tiẹ̀ ó ní wàhálà àwọn tá a so mọ́ ọ ó ní wàhálà bó o ti dúró yẹn lúwọ̀ nìkan ṣoṣo ọmọ yẹn tó so mọ́ ọ láyé pé tó o bá lọ ọmọ yẹn tí ò ní lọ tó o bá lọ yẹn tí ó lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ya tara wọn lónìí yìí nítorí òbí ò ṣe tán fọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òbí tí ìbá sì yí padà sí Ọlọ́run tí wọ́n ń wo àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí role model àwọn ọmọ òsín kankan ọ̀rẹ́ ẹbí iṣẹ́ lóríṣiríṣiríṣi ọ̀nà báwọn agbára tí ń bẹ nínú ìgbésẹ̀ èyí má dì tí Mósè bá gbégbèsè kó fọ̀pá lu Òkun Pupa tí a bá gbégbèsè kó fọ̀pá lu àpáta tí a bá gbégbèsè kó fọ̀pá lu Jọ́dánì àbí ká tẹsẹ̀ bọ́ Jọ́dánì kẹlẹ̀ pé ó ṣẹlẹ̀ so Ọlọ́run ti wọ́n ló ń dó pé wọ́n ló ń dó de Ọlọ́run nígbà tó Ọlọ́run ti ń dó de wọn náà wọ́n lọ pé Ọlọ́run ò ṣe nígbà tó Ọlọ́run ti fi hàn wọn náà pé wọn náà ò ṣe léyìí ètè mi náà ń tọ́ sí yìí ò ṣe ètè mi náà ń fi hàn yìí ò ṣe léyìí kémi náà ò ṣe léyìí ṣe tèmi kí n ṣe tiẹ̀ ní lọ́rọ̀ Ọlọ́run ṣe tèmi kí n ṣe tiẹ̀ lọ́rọ̀ ọjọ́bọ Ọlọ́run àwa gbogbo kọ́ ló dá pé ló dá lórí Ọlọ́run gbogbo nǹkan ló dá lórí wa a sì ti wá sí tọ́lọ́run bẹ́ẹ̀ tó bá pàṣẹ tá a bá gbégbé sẹ́kìnà tó ṣẹlẹ̀ ńlọ pọ̀lọpọ̀ ìdíwọ́ ta lónìí yìí o Ọlọ́run pọ̀ náà gbogbo ọ̀rọ̀ kó fara hàn lórí ayé wa kí ó tì wá sí ìṣe àti agbára ìṣe kó balẹ̀ wa lórúkọ Jésù Kristi lọ ohun wòlíì òkúta jẹrẹ má là ń gbọ́ tá a tù balẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ God bless you amen.